فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن ولنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. الله أكبر. Ọlọ́run tí wọ́n bá ń kẹ́ Al-Kùránì lọ́wọ́ kádákẹ́kẹ́ káfarabalẹ̀ ká máa gbọ́ ká máa pariwo Ọlọ́run bá ní sọ̀rọ̀ lọ́wọ́ àbí ẹni tó bá ṣiṣẹ́ rẹ̀ tó ṣe fórí ara rẹ̀ ẹni tó bá sì ní ìran àwọn kan ṣiṣẹ́ rẹ̀ àfiṣẹ́ ẹkú kò náà ṣe fórí ara rẹ̀ àtúbọ̀tán ní retí ọlọ́pùn ṣàríkà àtúbọ̀tán wá dáa láàjẹ́ kò ṣe ọ̀dọ́run. يا أيها الذين آمنوا إن تطيعوا الذين كفروا يردوكم على أعقابكم فتنقلبوا خاسرين. يا أيها الذين آمنوا Ọlọ́run ní mo pe ẹ̀yin onígbàgbọ́ òdodo. Ọlọ́run ló ń pe àwọn onígbàgbọ́ òdodo. In tuti'u allazina kafaru. Bẹ́ẹ̀ bá tẹ̀lé àwọn tí wọ́n ya kèfèrí. Yaruddukum ala a'qabikum. Ọlọ́run ó dá yín padà lọ síbi ìpìlẹ̀ ránwọ̀nràn orílẹ̀-èdè tí wọ́n ń ṣe. فتنقلبوا خاسرين فتنقلبوا خاسرين. Wọ́n wá sọ yín dẹni òfò níwájú Ọlọ́run. Ní dáa níwájú èèyàn ẹ̀tún ní dáa níwájú Ọlọ́run. Ọlọ́run ní òun pé ẹ̀yin onígbàgbọ́ òdodo tẹ́ bá ṣe ránrun ràun òun dá yín padà sípìlẹ̀. Ẹ̀wà ní jẹ́ni tí ó dà ẹgbà ẹni òfò láyé àti lálìkìyàmà. Balillahu maulakum wa huwa khairun nazirin. Balillahu maulakum wa huwa khairun nazirin. Wa huwa khairun nazirin. Lọ́lọ́run mi. Lọ́lọ́run ọba mi ìjọwọ́ náà ọba náà lọ. Balillahu maulakum. Aláfẹ̀yìntì yín òun ni ọba. Àwọn ọlọ́ọba náà ni aláfẹ̀yìntì yín. Wa huwa khairun nasirin. Òun sì ló dá ní olùrànlọ́wọ́. Òun ló bá yín tó sì dá ní olùrànlọ́wọ́ tí ṣe ìrànlọ́wọ́ fún yín. Ẹ má torí pé ẹ fẹ́ lọ sí Ẹdẹ kẹ wá bà ọ̀dẹ̀dẹ̀ jẹ́. Wọ́n ní ẹ má torí pé ẹ fẹ́ lọ sí Ẹdẹ kẹ wá bà ọ̀dẹ̀ jẹ́. In tó bá yín. Wọ́n ní tó bá yín.
oníkádì òpó ìsìláàmù mú oníkádì òpó Ọlọ́run Ọba mú ọ̀nà ní òpó Islam a sì lẹ́lòmíì a sì ní ẹlòmíì táà lè fi sáṣọ òbóra wa bí èso Ọlọ́run táà lè fi ṣe aṣọ òbóra wa àbálátìlẹ́yìn wa bí bá ṣe wọ̀ Ọlọ́run sanulqi fi qulubil ladhina kafaru ru'ba سنلقي في قلوب الذين كفروا الرعب بما أشركوا بالله ما لم ينزل به سلطانا ومأواهم النار وبئس مثوى الظالمين sanulqi fi qulubil ladhina kafaru ru'ba àwa Ọlọ́run á fi ẹ̀rù jẹ̀jẹ̀ á fi sínú ọkàn àwọn tó bá Ọlọ́run ọba gbọ́. àwọn Ọlọ́run ọba á fi ẹ̀rù jẹ̀jẹ̀ sígbàyà àwọn tí wọn ò bá Ọlọ́run ọba gbọ́ bima ashraku billahi pẹ̀lú wípé wọ́n tiẹ̀ ń bá Ọlọ́run wá orogún pẹ̀lú pé wọ́n bá Ọlọ́run ọba wá igbákejì wọ́n bá orogún ma lam yunazzil bihi sultanu ní tí àwa Ọlọ́run táà bẹ́ni kankan sọ wípé alórogún nígbà Ọlọ́run ọba ò bẹ́ni kankan sọ pé àwọn Ọlọ́run ọba lórogún ومأواهم النار ومأواهم النار ibùgbé wọn iná ni wọ́n ní ibùdarí sí wọn ibùsẹ́rí sí wọn tí ó mọ̀ jẹ́ ibùgbé wọn iná ni وبئس مثوى الظالمين gbogbo ẹni tó bá jẹ́ alábòsí ẹni tí bá ń ṣe àbòsí pẹ̀lú èèyàn àbí tí ò dúró déédé pẹ̀lú Ọlọ́run ẹni tí bá ń ṣe àbòsí fún ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ kó mọ̀ wulẹ̀ dààmú àbí ẹ̀mí tí ò dúró déédé pẹ̀lú Ọlọ́run kó mọ̀ wulẹ̀ dààmú ẹ̀mí rẹ̀ kó mọ̀ wulẹ̀ dààmú ẹ̀mí ara rẹ̀ inú náà ní ìkẹyìn nìkan yẹn ìdarísí rẹ̀ inú náà ni ولقد صدقكم الله وعده ولقد صدقكم الله وعده إذ تحسونهم بإذنه حتى إذا فشلتم وتنازعتم في الأمر وعصيتم من بعد ما أراكم ما تحبون منكم من يريد الدنيا ومنكم من يريد الآخرة ثم صرفكم عنهم ليبتليكم ولقد عفا عنكم والله ذو فضل على المؤمنين والله ذو فضل على المؤمنين ولقد صدقكم الله وعده ولقد صدقكم الله وعده ní pàápàá lẹ́yìn ìgbà tí Ọlọ́run ọba tó ti pé àdéhùn rẹ̀ pẹ̀lú yín lẹ́yìn ìgbà tọ́lọ́run ọba ti gbé àdéhùn rẹ̀ pẹ̀lú yín ista'uzunahum bi'iznihi إذ تحسونهم بإذنه إذ تحسونهم بإذنه tẹ́ ń pa wọ́n bi'iznillahi pẹ̀lú ìyọ̀dá Ọlọ́run hatta isa fashiltum حتى إذا فشلتم وتنازعتم في الأمر حتى إذا
إذا فشلتم وتنازعتم في الأمر. Mo fẹ́ kí a gbọ́ àgbọ́yé àárín yìí. Wọ́n láwọn fẹ́ ká gbọ́ àgbọ́yé àárín yìí nínú Al-Qur'an dáadáa. Ẹ ń pa wọ́n pẹ̀lú ìyọ̀dá Ọlọ́run. Ẹ ń fi ìyọ̀dá Ọlọ́run, ẹ fi ń pa wọ́n, ẹ ń gbẹ̀bí wọn. Béèyàn bá ń jà, tógun bá ń ṣẹ́. Wọ́n ní tógun bá ṣẹ́. Àwọn tí wọ́n ń jagun túláàsì inú wọn máa dùn. Wọ́n láwọn tí wọ́n ń jagun wọ́n nínú wọn máa dùn. Wọn ò tiẹ̀ ní ṣèrántí wípé nǹkan kan ń ṣẹlẹ̀, ìdùnnú ó ti gba ọkàn wọn. Wọn ò ní ṣèrántí pé nǹkan kan ń ṣẹlẹ̀, ìdùnnú ó ti gba ọkàn wọn. Ìdùnnú tó gba ọkàn wọn yìí. Ìdùnnú tó gba ọkàn wọn yìí. Ó mú wọn sọ̀rọ̀ síra wọn. Ó mú wọn sọ̀rọ̀ síra wọn. Nípa Ọlọ́run. Nípa Ọlọ́run. Lóyún ọ̀rọ̀ tó ṣe wípé àárín wọn ló yé. Ní ọ̀rọ̀ tó ṣe pé àárín wọn náà ni. Ọ̀rọ̀ ọ̀dùnnú ni. Ọ̀rọ̀ ọ̀dùnnú ni wọ́n sọ síra wọn. Wa asaytum min ba'di ma ra'akum. Wa asaytum min ba'di ma arakum ma tuhibbun. Ìdùnnú yìí, kí ló tún fàdùnnú yìí? Wọ́n ní kí ló tún fa ìdùnnú yìí láàrin ara wọn? Nǹkan tí wọ́n ń wá. Wọ́n ní tí wọ́n ń wá. Àwọn èbó wọ́n ń pè ní bútì. Wọ́n ní àwọn èbó wọ́n ń pè ní bútì. 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 Béèyàn bá ń jagun. Wọ́n ní béèyàn bá ń jagun. Èrè ń téèyàn bá rí lójú ogun. Wọ́n ní téèyàn bá rí lójú ogun ní èrè. Ní èrè. Ní èrè. Tí wọ́n kó lógun. Ìtógun kó. Ìtógun kó. Òun ni tí Ọlọ́run fi hàn wọ́n. Òun lọ́lọ́run bá fi hàn wọ́n. Nígbà tọ́lọ́run fi hàn wọ́n. Nígbà tọ́lọ́run bá fi hàn wọ́n. In tó fi hàn wọ́n yìí. Wọ́n ní tọ́lọ́run fi hàn wọ́n yìí. In tí wọ́n ń fẹ́ gan-an ni. In tí wọ́n fẹ́ gan-an lọ́lọ́run bá fi hàn wọ́n. Góòlù lélẹ́yìí. Góòlù lélẹ́yìí. Fàdákà lélẹ́yìí. Fàdákà lélẹ́yìí. Dáámọ́ndì lélẹ́yìí. Gbogbo nǹkan dáadáa. Gbogbo nǹkan mèremère dáadáa. Ogun jẹ́. Ogun kó ogun jẹ́. Wa asaytum min ba'di ma arakum ma tuhibbun. Wa asaytum min ba'di ma arakum ma tuhibbun. Ibi ọkàn wọn ń lọ ibi àwọn nǹkan wọ̀nyí ni báwo láti ṣe. Wọ́n ní ibi tọ́kàn wọn ń lọ ibi àwọn èrè ogun yìí tàbájáwó láti wá pín. Èwo ni ó kàn mí, bóòrí ó ṣe pọ̀ tó. Ibi tọ́kàn wọn ń lọ nìyí. Minkum man yuridu dunya wa minkum man yuridu al-akhirah. Àwọn tí wọ́n bá Ànábì wa Muhammad tí wọ́n bá wọn jagun. Àwọn tó bá Ànábì wa Muhammad jagun. Àwọn kan ń bẹ nínú wọn tó ṣe pé ayé yìí ni wọ́n ń wá. Àwọn kan ń bẹ nínú wọn tó ṣe pé torí ayé náà fi ń bá wọn jagun. Gbogbo ẹ̀ṣọ́ tí wọ́n rí. Gbogbo nǹkan tí wọ́n kó lókun yìí. Òun ni wọ́n fọkàn sí. Òun ni ọkàn wọn wà bẹ́ẹ̀. Kò sí ní tó kàn wọ́n pẹ̀lú àlìkíyámà. Kò sí ní tó kàn wọ́n pẹ̀lú ẹ̀san àlìkíyámà. Ayé ni wọ́n fọkàn lé lérí pé ìkíní yìí tó jẹ́ sí wa. Ayé ogun tí wọ́n kú lógun ni wọ́n fọkàn sí. Wa minkum man yuridul akhirata. Ìsìn tún bẹ nínú àwọn tó ṣe pé wọn àti ẹ̀kátayé yìí kú. Ó tún wà nínú àwọn tó ṣe pé wọn ò kátayé kú rárá. Ọjọ́ ọ̀gbẹ̀yìn àlìkìyámà wọn dojúkọ. Thumma sarafakum anhum liyabtaliyakum. Thumma sarafakum anhum liyabtaliyakum. Lẹ́yìn náà, sarafakum anhum, aka ojú yín kúrò lára ogun tẹ́ ń jà.
lẹ́yìn náà ká ojú wọn kúrò lára ogun tánjà ibi ẹni tí wọ́n ó rí tógun ó jẹun ibẹ̀ lọ́kàn wọn wà. tí wọ́n ológun ibẹ̀ lọ́kàn wọn wà. Kí ló fà á tọ́lọ́run fi ṣe bẹ́ẹ̀? Kí ló wá fà á tọ́lọ́run fi ká ojú wọn kó bẹ́ẹ̀? Liyabtaliyakum láti lè fi ṣe ìdánwò fún wọn, àmì wò. Láti lè fi ṣe àmì wò fún wọn. وقد عفا عنكم ولقد عفا عنكم ولقد عفا عنكم àti pé ní pàápàá àwa ọlọ́run ọba àfa عنكم aṣàmójúkúrò fún yín. والله ذو فضل على المؤمنين والله ذو فضل على المؤمنين. Dájúdájú ọlọ́run ọba. Wọ́n ní dájúdájú ọlọ́run ọba. Zu fadlin ala al-mu'minin. Ọba tó ṣe pé ọlá rẹ̀ ó pọ̀ lórí àwa mùmínì. Ọba tó ṣe pé ọlá rẹ̀ ó pọ̀ ó borí lórí àwa mùmínì. Isi tusiduna. إذ تسعدون ولا تلوون على أحد والرسول يدعوكم في أخراكم فأصابكم كما بكم لكي لا تحزنوا على ما فاتكم ولا ما أصابكم والله خبير بما تعملون والله خبير Istusiduna wala talwuna ala ahadi. Nígbà tí ẹ̀yin ń sáré lọ tètè ẹ̀ tí ẹ̀ wẹ̀yìn ẹ̀ tí ẹ̀ wẹ̀ nìkankan lẹ́yìn ẹ̀ ń sàǹsá lọ ni. Kí ló fà á? Bógun bá jẹ lọ ìjẹ wáyé. Wọ́n nígbà tí a ń sáré lọ tí ò tí ẹ̀wẹ̀ ìwò wá ní ìdí tán fi ń ṣe bẹ́ẹ̀ wọ́n ní tó kún bá tẹ́ lọ yóò tún ṣẹ́bọ̀. Ogun ṣẹ́darí sọ́dọ̀ wọn. Ogun wá ṣẹ́darí sọ́dọ̀ wọn. Sínú yín dùn tẹ́lẹ̀ ni. Wọ́n ní sínú yín dùn tẹ́lẹ̀ ni. Àwa ní káwọn náà kún ó máa rọ́wọ́ mú. Àwa ní káwọn tọ̀hún náà ká máa rọ́wọ́ mú. Ìrònú tó wá gbanú làákàyè nígbà náà. Ìdùnnú tó ti wá gba làákàyè nígbà náà. Ìrònú tó gba làákàyè nígbà náà. Yéè! Àwọn tí wọ́n lé lẹ́gbẹ̀rún. Àwọn tí wọ́n lé ní ẹgbẹ̀rún. Àwa ọgọ́rùn-ún mẹ́ta àti mẹ́tàlá. Àwọn yìí wọ́n ti kọjú ìjà sí wa, wọ́n ti múra náà. Àwọn eléyìí wọ́n ti jẹjà wa, wọ́n ti kọjú ìjà sí wa. Èrò tí ń wá sẹ́mi wọn ni wípé ẹsẹ̀ kí ni iṣẹ́ rẹ̀? Kí ni iṣẹ́ ehoro? Kí ni iṣẹ́ ajá? Eré ni. Eré. Wọ́n lérò tó ń wá sẹ́mi wọ́n gbà náà ni eré. Ọkàn wọn ń sọ wípé wọn ó ṣẹ́gun. Ọkàn wọn ń sọ fún wọn pé wọ́n ó ṣẹ́gun. Ni wọ́n fi ń sá. والرسول يدعوكم في أخراكم والرسول يدعوكم في أخراكم. Àṣé ànábì wa Muhammad. Òun lẹni tó wà lẹ́yìn wọn. Tí ń pè wọ́n. Ṣàkíyèsí pé ẹ padà. فأذابكم
بغم فأصابكم غما بغم. ìbànújẹ́ ó gba ọkàn wọn kókó. Ànábì Muhammad sì ti rí wípé bíbànújẹ́ ti gba ọkàn wọn yìí. Ànábì wa Muhammad ti wò pé bíbànújẹ́ ṣe gba ọkàn wọn yìí. Àfi ká pè wọ́n ká jẹ́ kí wọ́n mọ ibi tí wọ́n wà. Àfi ká pè wọ́n ká jẹ́ kí wọ́n mọ ibi tí wọ́n wà. Àwọn ni wọ́n fa gbùrù ní gbòòrú fi gba fa. Àwọn náà fa gbùrù ní gbòòrú fi fa tó. A rí níwájú. Wọ́n ní àákà níwájú. Àwọn àjọ méjì. Àwọn àjọ méjì. Tí wọ́n pín. Tí wọ́n pín. Ibi tá Ànábì fi wọ́n sí. Ibi tá Ànábì wa Muhammad fi wọ́n sí. Ẹ̀rù ló bà wọ́n tí wọ́n fi ya. Wọ́n ní ẹ̀rù ló bà wọ́n tí wọ́n fi ya. Kì í ṣe pé wọ́n kúkú kúrò lójú ogun. Kì í ṣe pé wọ́n kúrò lójú ogun. Àmọ́ wọ́n kò mí wọ́n fi wọ́n lé. Àmọ́ wọ́n kò mí tá Ànábì fi wọ́n sí. Béèyàn bá ń sì ń jagun. Wọ́n ní béèyàn bá ń jagun. Èèyàn máa dènà ni. Èèyàn máa dènà ni. Ẹ wo àwọn tí wọ́n máa kó ẹja lódò. Wọ́n ní ẹ wo àwọn tí wọ́n máa kó ẹja nínú odò. Níjọ́hun. Wọ́n níjọ́hun. A máa ṣe kíní kan tá a bá lọ sí odò àṣà. Wọ́n ní wọ́n máa ṣe kíní kan tá a bá lọ sódò àṣà. Àṣà méjì ni. Wọ́n ní àṣà méjì ni. Àṣà kékeré. Àṣà kékeré. Òun ló súnmọ́ ìlú. Òun ló súnmọ́ ìlú. Àṣà ńlá. Àṣà ńlá. Òun ló súnmọ́ station. Òun ló súnmọ́ ọ̀nà station lọ́hùn-ún. Àṣà kékeré là fi máa kó ẹja. Wọ́n ní àṣà kékeré láti máa kó ẹja. A wá wá kókó. Wọ́n ní àwọn wá kókó. Àwọn igbó tí ń bẹ nítòsí á pa. Wọ́n ní àwọn igbó tí ń bẹ nítòsí wọ́n pa. Ṣé pa kókó? Bóyá Ọlọ́run lè ní kí àwọn kan mọ àwọn tí wọ́n máa pa kókó tí wọ́n fẹ́ sí. Bóyá àwọn tí wọ́n máa ń pa kókó tó ń pa fẹ́ sí. Bí wọ́n ti ṣe máa dì. Wọ́n ní bá ti ṣe máa dì í. Bẹ́ẹ̀ náà lákó àwọn kókó yìí. Wọ́n ní bẹ́ẹ̀ náà ni wọ́n di àwọn kókó yìí. Á dè wájú. Wọ́n dè wájú. Á dè lẹ́yìn. Wọ́n dè lẹ́yìn. Àárín rẹ̀. Àárín rẹ̀. Àwọn ẹja tí ń bẹ láàrin òun. Àwọn ẹja tí ń bẹ láàrin yìí. Wọn à ní lè jáde mọ́. Wọn à ní lè jáde. Àwọn èyí tó wà lọ́hùn náà wọn à ní lè wọlé mọ́. Àwọn èyí tó wà lọ́hùn náà wọn à ní lè wọlé. Èyí tó wà láàrin òun. Èyí tó wà láàrin koríko yìí. Nítorí àwọn ẹja tá a fẹ́ kó. Nítorí ẹja tá a fẹ́ kó. Àwa tá a dẹ odò. Àwọn tí wọ́n dẹ odò. A máa wá ti kókó. Wọ́n máa wá ti kókó. Báńbá ń ti kókó. Wọ́n ní bábá ti ń ti kókó. Wọ́n ń tì wájú. Wọ́n ń tì wájú. Wọ́n ń tì lẹ́yìn. Wọ́n ń tì lẹ́yìn. Àwọn ẹja àwọn náà máa sún sáàrin. Àwọn ẹja iná àwọn máa sún sí àárín. Nígbà tá a bá wá tì í tó ṣe pé méjèèjì kọjú síra wọn. Wọ́n nígbà tí méjèèjì bá kọjú síra wọn. Ẹgbẹ́ kìíní. Ẹgbẹ́ kìíní. Àtẹ̀gbẹ́ kejì. Àtẹ̀gbẹ́ kejì. Wọ́n wá ferí kóra wọn. Wọ́n wá ferí kóra wọn. A tún máa wá wọ wàtà. Wọ́n tún máa wá wọ àwọsọ́nà ta. A wọ síta. A wọ síta. Síbi iyẹ̀pẹ̀. Níbi iyẹ̀pẹ̀. Àwọn ẹja wọn nì. Wọ́n láwọn ẹja yìí. Àwọn náà máa tẹ̀lé. Àwọn náà máa tẹ̀lé koríko. Wọ́n bá ń tí wọ́n ń bọ́ta. Wọ́n bá tí wọ́n ń bọ́ta. Adẹ́dùnú. Adẹ́dùn nìyẹn. إذ تصعدون ولا تلوون على أحد والرسول يدعوكم في أخراكم فأصابكم غما بغم لكي لا تحزنوا على ما فاتكم ولا ما أصابكم والله خبير بما تعملون. Àwọn tí wọ́n kúrò níbi tí Ànábì wa fi wọ́n sí. Wọ́n láwọn tí wọ́n yapa kó ibi tí Ànábì wa Muhammad fi wọ́n sí. Wọ́n ti fi ojú ọ̀nà lẹ̀. Wọ́n ti yapa kó lójú ọ̀nà. Tí àwọn ẹja ò fi lè bọ́, táwọn ẹja ò fi ní
wà nínú kinní òun mọ́. tí àwọn ẹja òfin nílé wà nínú koríko àwọn gèfèrí wọ́n ti rí lúpọ̀ wọ́n ti rí ọ̀nà àbáyọ ìta Ànábì fi wọ́n sí ó ti ṣòfò àwọn tó fi ibẹ̀ túláàsì ẹ̀rù jẹ̀jẹ̀ ó mú wọn nítorí kò síbi tí wọ́n gbà máa fi kún ó jáde sí. wọ́n ní kò síbi tí wọ́n gbà máa àfi kí wọ́n jáde. Ànábì ti rí bẹ́ẹ̀. Ànábì sì ti rí báyìí. In tí ń pè wọ́n sínú. Nígbà Ànábì ń pè wọ́n sí. Láti lè sọ fún wọn pé ẹ má bẹ̀rù. Lèkè látàhásànù àlámà bàtàkùn wàlámà. In tó bọ́ fún yín. Wọ́n ní in tó bọ́ fún wa. Ẹ má bànújẹ́ nítorí. Ẹ má bànújẹ́ Ànábì. Wàlá má àṣàbàkún àti ń tẹ́ fọwọ́ ara yín fà. Àti ń tẹ́ iná fọwọ́ ara yín fà. Wallahu khabirun bima ta'maluna. Wallahu khabirun. Dájúdájú Ọlọ́run khabirun ọba fúnni ní ìròyìn. Dájúdájú Ọlọ́run ọba fúnni ní ìròyìn. Bima ta'maluna lórí ntẹ́ ń ṣe níṣẹ́. Lórí ntẹ́ ń ṣe níṣẹ́ yóò máa fún yín ro rẹ̀. Ta ń jẹ̀bi? Wọ́n ní ta ló jẹ̀bi? Àfọ́fà ni. Wọ́n ní àfọ́fà wọn ni. Tó bá ṣe pé wọ́n gbọ́ instruction tí Ànábì fún wọn. Wọ́n ní tó bá ṣe pé wọ́n gbọ́ tí Ànábì wí fún wa ní lálàyé ni. Ìmọ̀ràn amúrù. Wọ́n ní tó bá ṣe pé wọ́n gbọ́ ìmọ̀ràn tí Ànábì fún wa ní. Irú eléyìí ò ní ṣẹlẹ̀. Wọ́n ní irú yìí ò ní ṣẹlẹ̀ sí wọn. Ẹni ó fa gbùrù. Wọ́n lẹ́ni tó fa gbùrù. Òun náà ni ó fa gbó. Òun náà ni ó fa gbó. Ohun tó mú àyà yìí wáyé ni. Wọ́n ní tó mú ìdí àyà yìí ni. Summa anzala alaykum min ba'di. Summa anzala alaykum min ba'di al-ghammi amanatan nu'asa yaghsha ta'ifatan minkum wa ta'ifatun qad ahammathum anfusuhum يظنون بالله غير الحق ظن الجاهلية يقولون هل لنا من الأمر من شيء قل إن الأمر كله لله يخفون في أنفسهم ما لا يبدون لك يقولون لو كان لنا من الأمر شيء ما قتلنا هنا قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم وليبتلي الله ما في صدوركم وليمحص ما في قلوبكم والله عليم بذات الصدور والله عليم بذات الصدور ثم أنزل عليكم من بعد غم أمانة lẹ́yìn ìgbà tí Ọlọ́run ọba tó ti fi àmì wò ìbànújẹ́ kàn yín. Lẹ́yìn ìgbà tí Ọlọ́run ọba tó ti fi ìbànújẹ́ àmì wò ìwẹ̀kùn tó ti fi kàn yín. Lẹ́yìn náà ó tún wá fi yín lọ́kàn balẹ̀. Lẹ́yìn náà ó tún wá fi yín lọ́kàn balẹ̀.
àmì wọ ọlọ́run ètí ìtàn o. aláwìwọ̀ ọlọ́run bá kò tí ì tán. يغشى طائفة منكم يغشى طائفة منكم وطائفة قد أهمتهم أنفسهم يظنون بالله غير الحق ظن الجاهلية. lẹ́yìn eléyìí ọlọ́run wá fi òjòrà ó fi mú yín. ọlọ́run tó wá fi òjòrà ó fi mú wa. àwọn apá kan nínú yín. ní tí àwọn ń rò. wọ́n ní tí àwọn ń rò. tí wọ́n fi ń jagun. ó yàtọ̀ sápá kejì. àwọn nǹkan ń wá ohun tí àwọn ó kó jọ. àwọn kan ń wá èrè ogun. àmọ́ àwọn apá kan. ọlọ́run ta ògbé lù wọ́n. ọlọ́run ta wọ́n lógbé. ògbé tọ́lọ́run ta wọ́n yìí. ẹ má rò pé ọlọ́run ò mọ ohun tí ń ṣe o. ẹ má rò pé ọlọ́run ọba ò mọ ohun tó ń ṣe. kéèyàn ó tó wà lìjẹ́nà. iṣẹ́ ni ó ṣe. bẹ́ẹ̀ ó sì wọ náà. iṣẹ́ náà ni ó ṣe. يظنون بالله غير الحق ظن الجاهلية. èròkérò wá gba ọkàn wọn. ìsọkúsọ ń jáde lẹ́nu wọn. يقولون هل لنا من الأمر من شيء يقولون هل لنا من الأمر من شيء. kí ni tí ń jáde lẹ́nu wọn? nígboro ẹnu wọn? ṣé àṣẹ tọ́lọ́run pa yìí só sì bá wa wí? wọ́n wá wò ó ṣé àṣẹ tọ́lọ́run bá pa yóò sì bá wa wí. kí ló kàn wá ń bí ẹ̀? قل إن الأمر كله لله. gbogbo àṣẹ tọ́lọ́run ọba ni. àṣẹ tá Ànábì Muhammad pa yín. àṣẹ tá Ànábì Muhammad pa wọ́n yìí. òun kọ́ ló pa á. Ànábì kan ló pa á. bọ́lọ́run ti ṣe pàṣẹ pé kẹ́ ẹ ṣe. bọ́lọ́run ti ṣe pàṣẹ fún yín pé kẹ́ ẹ ṣe. قل إن الأمر كله لله يخفون في أنفسهم ما لا يقولون لك. n tí ń bẹ nínú ẹ̀mí wọn. n tí ń bẹ nínú báyà wọn. wọ́n á sọ fún wa Nábì. èrò tí wọn ò papọ̀ mọ́ tiẹ̀. assumption pé ó gbọ́dọ̀ rí báyìí. wọ́n ní èrò wọn pé ó gbọ́dọ̀ rí báyìí táwọn ń rò lẹ́mí ara wọn. òun ni tiwọn. èrò tọlọ́run ò sì papọ̀. wọ́n ní èrò tọlọ́run kò sí. يخفون في أنفسهم ما لا يقولون لك. يخفون في أنفسهم ما لا يقولون لك. kí ló kàn wá ń bi eléyìí tí tẹ̀lé ká tó. ǹjẹ́ tí ń wí ǹjẹ́ àtẹ̀lé báyìí. يقولون لو كان لنا من الأمر شيء ما قتلنا ما قتلنا هؤلاء. èrò tí ń bẹ lọ́kàn àwọn ńjọ́ náà lọ́hùn ni wípé لو كان لنا من الأمر شيء tó bá ṣe pé ọ̀rọ̀ tí Ànábì ń sọ yìí àbí àṣẹ tá Ànábì ń pa yìí ó kàn wá ní
wọ́n lérò tí ń bẹ lẹ́ni wọ́n jọ náà ní pé àṣẹ táà fi pa yìí máa kò tí rí ná ààrùn wọ́n à ní pa wá sí yìí wọ́n à ní pa wá sáàyè yìí law kuntum fi buyutikum labarasa alladhina kutiba alayhimul qatlu قل لو كنتم في بيوتكم tó bá ṣe pé ẹ wà nínú ilé yín ni لبرز الذين كتب عليكم القتل ikú tẹ̀yìn sá fún ikú tẹ́yìn sá fún yìí ṣé kò ní wá bá yín ṣé kò ní wá wọlé wá bá yín ni لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم وليبتلي الله ما في صدوركم. n tí ń bẹ lẹ́mìí yín ọlọ́run ó fi dán yín wò ní tó wà lẹ́ni yìí ọlọ́run bá ti dá yín wò èrò tí ẹ sì gbà pẹ̀lú tẹ́ ń rò èrò tẹ́ẹ̀sì ń lò a tún fi ṣàdánwò fún yín a tún fi ṣe àdánwò fún yín ni وليمحص ما في قلوبكم وليمحص ما في قلوبكم والله عليم بذات الصدور والله عليم بذات الصدور. ọlọ́run ṣe eléyìí láti lè fi fọ̀ mọ́ àwọn ẹni ẹ̀ ọlọ́run bá ṣe léyìí láti fi kọ́ àwọn ẹni tí ẹ̀ máa wallahu alimun bizati sudur in tí ń bẹ nígbà ìyàwó ń kálukú ọlọ́run máa tí ń bẹ nínú báyà kálukú ọlọ́run bá máa innal ladhina tawallaw minkum yawma taqal jam'an إن الذين تولوا منكم يوم التقى الجمعان إنما استزلهم الشيطان ببعد ما كسبوا ولقد عفا الله عنهم إن الله غفور حليم. ẹ ṣeun mo gbọ́ innal ladhina tawallaw minkum dájúdájú àwọn tí wọ́n yí ẹ̀yìn padà wọ́n ní dájúdájú àwọn náà yẹ́yìn padà yawma taqal jam'an يوم التقى الجمعان níjọ́ tí àwọn àjọ méjì tí wọ́n pàdé níjọ́ táwọn àjọ méjì pàdé ṣé ẹ mọ̀ yí pé níjọ́hun wọ́n ní jẹ bàbá jọ́hun mo dákọ̀ àwọn méjì kan wọ́n láwọn dápọ̀ àwọn méjì kan nínú Kùránì náà nínú láti Al-Qur'an náà ni tí ó ṣe pé àwọn yapa ẹnu tó ṣe pé àwọn yapa ẹnu àwọn méjì ni wọ́n àwọn méjì ni wọ́n àmọ́ wọ́n wá padà pàdé àwọn tó wá padà pàdé aṣ-ṣaitan wọ́n ní àṣà ìtàn innama istazallahum ash-shaitan إنما استزلهم الشيطان ببعد ما كسبوا إنما استزلهم الشيطان ببعد ما كسبوا. èṣù ló yẹ̀ wọ́n lẹ́sẹ̀ wọ́n ní èṣù ló yẹ̀ wọ́n lẹ́sẹ̀ èṣù ló tàn wọ́n jẹ wọ́n lè fi tàn wọ́n jẹ wọ́n rò pé gbogbo ohun táwọn ń ṣe wọ́n rò pé gbogbo táwọn ń ṣe yìí pé bó ti ṣe tọ́ bó ti pé yẹ ojú ọ̀nà làwọn wà bó ti ṣe tọ́ àmọ́ wọn ò sí lójú ọ̀nà àmọ́ wọn ò sì sí lójú ọ̀nà iṣẹ́ èṣù ni wọ́n níṣẹ́ èṣù ni ولقد عفا الله عنهم. àti pé ní pàápàá wọ́n ní àti pé ní pàápàá àwọn àjọ wọ̀nyí àwọn àjọ wọ̀nyí àwa ọlọ́run a ti ṣàmójúkú òfin àwọn ọlọ́run ti ṣàmójúkò fún wa inna Allaha gafurur rahim إن الله غفور حليم.
إن الله غفور حليم. dájúdájú ọlọ́run dájúdájú àwọn ọlọ́run gàfúrùn ọba aláforíjì ni ọba aláforíjì ni wá àlímùn ọba tó ṣe wípé ó màlúdé ó màpàdé ọba tó mọ àlùdé àpàdé sì ni wá. Sadaqallahul azim. Ẹ dákun ẹ̀yin jàmá mo dúpẹ́ fún yín wọ́n ní àwọn dúpẹ́ fún jàmáà lọ́kùnrin lọ́kùnrin lóbìnrin lóbìnrin. ọlọ́run fi ń yé mi wípé ọlọ́run ò ní kẹ́ ẹ ṣì mí gbọ́ wọ́n lọ́wọ́ fi ń yé àwọn pé ọlọ́run ní kẹ́ ṣe àwọn gbọ́. ení tere wọ́n lé ní tere èjì tere èjì tere. ní tó dùn mọ́ mi ní rí wọ́n ní tó dùn mọ́ àwọn làwọn rí. tàfsírì yìí ń kún sí wọ́n ní tàfsírì yìí ń kún sí tó ní èsì ìṣèjímà tó ní èsì ìṣe ọjọ́ jímà. a mọ̀ pé gbogbo ọjọ́ jímà wọ́n làwọn pé tẹ́lẹ̀ gbogbo ọjọ́ jímà ẹ̀sìn a kò ní sáyè fẹ́sẹ̀ gan-an wọ́n ní ẹsẹ̀ kò ní sáyè fún ọlọ́run wá ń ṣe ọlọ́run tún ń darí wa wá síbí ọlọ́run tó wá ń darí wa wá sí tàfsírì. àwa bí ọlọ́run àwa bẹ̀ ọlọ́run àbùkù rẹ̀ bẹ́ẹ̀. má yí ẹsẹ̀ wa kúrò lójú ọ̀nà Àmín. eléyìí ń fi hàn wọ́n eléyìí fi hàn wá wípé tàfsírì tá ń ṣe pé tàfsírì tá à ń ṣe yìí ayé ń gbọ́ ayé ń gbọ́ ó sì nítumọ̀ ó sì nítumọ̀ fáyé fún ayé. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ń ṣe tàfsírì wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ṣe tàfsírì tó ṣe pé tí wọ́n bá bẹ̀rẹ̀ báyìí ó ṣe pé tá bá bẹ̀rẹ̀ báyìí ó lè kú ó lè kún àmọ́ ńgbà tó bá débì kan àmọ́gbà tó bá dára nìkan àwọn èèyàn ó máa yòrò àwọn èèyàn ó máa yòrò díẹ̀díẹ̀ a sì yòrò á sì yòrò à ń lékún sí á lékún sí i. eléyìí ń fi hàn mí pé ọ̀rọ̀ ọlọ́run ń wọ̀ wá lára wọ́n lélẹ̀ fi hàn pé ọ̀rọ̀ ọlọ́run ń wọ̀ wá lára à ń gbọ́ yé. ọlọ́run dákun mọ́sàdé a máa gbọ́ yé ọlọ́run ṣàjẹ́ àwọn yé. ẹ̀yin ìyá wa náà àwọn ìyá wa náà ẹ mọ̀ ṣe wọ́n lè mọ̀ ṣe é. ẹ fi ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ kalẹ̀ wọ́n ní ẹ fi ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ fẹ́ ṣe kalẹ̀. ládàá yín ní máa pọ̀ nínú ààwẹ̀ wọ́n ní dáadáa ẹ̀yin ìyá wa ní máa pọ̀ jù nínú àwẹ̀. ẹ ṣètò sínú wọ́n ní ẹ ṣèṣinú. tó bá tún di lóru ẹ̀yin lẹ́ẹ̀dí ìsàrẹ̀ ẹ̀yìn ẹ̀tún jí. àwa tá a jẹ́ baálé yín wọ́n ní àwa tá a jẹ́ baálé. a kàn máa sùn ní àákọ̀ máa sùn kí. nígbà wọn bá dáná tán nígbà tó bá dáná tán. wọn ó tún wá jí wọ́n wa tún wá jí wa. pé ká wá jẹ ń sì ń bẹ wọ́n ní sì ń bẹ nínú àwọn ọkùnrin ní àwọn ọkùnrin míì náà. èyí tó ṣe wípé àánú máa gbé èyí tó ṣe pé àánú ń bẹ lójú rẹ̀. yóò máa bá wọn pọn mi. bí ò tiẹ̀ pọn mi wọ́n ní bí ò tiẹ̀ pọn mi. bó ṣe páànù ni bó ṣe pàdé yóò máa bá wọn fọ. yóò máa bá wọn fọ̀ ọ́ yóò máa bá wọn fọ. kó mọ́ sòun nìkan kí sí yìí àmọ́ ń jọ́ tẹ́ ẹ bá ti lo ti lé ẹgbọ́n tí mo wí bẹ́ẹ̀ bá ti lo ti lé ẹ mọ̀ túmọ̀ ti lé ti lé ni wípé bọ́lọ́hun ti ṣe dá wa àánú wa náà láàmọ̀ ṣe pé ó ti sọ̀rọ̀ rẹ̀ dọ́mọ yẹ̀yẹ́ ara wa náà ni wọ́n sọ pé ó ti sọ̀rọ̀ rẹ̀ dọ́mọ yẹ̀yẹ́ pé fẹ̀wùdání ni ó ti fọ pátá fún un bẹ́ẹ̀ sì ni èyí tó ṣe kò rí bẹ́ẹ̀ ìfẹ́ ni àbáànú béèyàn bá fẹ́ràn ìyàwó ẹ̀ yóò ṣàánú ẹ̀ ṣé tọmọláwò ni tí ń tọ́ àbí èyí tó gbé síkùn
kí ni tí wọ́n gbé kí ni tí wọ́n gbé kí ló rù kí ló tí ń bá ń sìn tí ń kù sáátà tí bá sì ti ń kù sáátà ibẹ̀ ni wàhálà ó ti dé bọ́kùnrin ẹni wàhálà ti wá dé bọ́kùnrin kí ni wàhálà tí ó dé bọ́kùnrin wàhálà tí ó dé bọ́kùnrin kì í ṣe kó bímọ wọ́n ní kì í ṣe kó bímọ bí kì í ṣe pé níbo ní ti rówó ẹran kò ṣe pé mo ní ti rówó owó ẹran súná ẹran súná òṣìṣẹ́ ó gbé mọ́tò ó gbé sọ́nà dírẹ́fà tí ń wa mọ́tò rẹ̀ ó sì fìyà jẹ kò tún wá tí ọ lọ́rùn èmi dúpẹ́ fún yín o àwọn bàbá láwọn dúpẹ́ fún yín ẹ̀yin ìyá wa Ọlọ́run ó dúpẹ́ fún yín Àmín. ẹ pa gbogbo iṣẹ́ ọwọ́ yín tì ẹ tún jókòó sí tọlọ́run ẹ tún kànkún àṣẹ Ọlọ́run ọba yóò ṣe àlékún dáadáa fún yín. Àmín. Gbogbo ń tọ́lọ́run bá sì fún yín lọ́mọ Ọlọ́run ó máa bá yín tọ́jú wọn. Àmín. Ọlọ́run ò ní ṣe ọmọ kan lẹ́rú ọmọ kan. Àmín. Ọlọ́run jẹ́ jèrè wọn. Àmín. Ọlọ́run jẹ́ káwa ní ojúèrè tiwa. Ọlá àwọn ẹni Ọlọ́run. Àmín. Ọlá àwọn ẹni Àmín. Abẹ́ Ọlọ́run. Ṣàlékún gbígbàdúrà. Àmín. Ṣàlékún gbígbàdúrà. wọ́n ní àlékún gbígbàdúrà Ṣe fún wa. àwọn Àwọn bàbá bàbá alájà àgbà tí wọ́n pilẹ̀ bí tí wọ́n pilẹ̀ àyè yìí tọ́lọ́run ò sì jẹ́ kó kú dì sí i. Ọlọ́run sì jẹ́ ó kú kì sí Ọlọ́run mọ́ pa á. Ọlọ́run ní jẹ́ ó kú láíláí Jẹ́ ó máa bẹ̀bẹ̀ jẹ́ ó máa bẹ gbére Àmín. ọlá wíbí Ọlọ́run kó rí bẹ̀. Ọlá àwọn àfáà àgbà ọlá bàbá wa fáàgbà tí wọ́n sọ àsọọ́lẹ̀ níbi àsọ́lẹ̀ àyè yìí àtàwọn àfáà àgbà àfáàgbà àti gbogbo àwọn ẹni Ọlọ́run àti gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti bá wọn sí lọ́run tí wọ́n ti lọ tọ́lọ́run gbà fún. Ọlọ́run gbà fún Àfi wọ́n bẹ̀ Ọlọ́run àti wọ́n bẹ̀wọ̀ Ọlọ́run káwa náà kúnnú wọn. àwa náà fún wọn Ọlọ́run Àmín. Àdúrà tá a ṣe tọkàntọkàn yìí àdúrà tá a ṣe tọkàntọkàn yìí Ọlọ́run mọ́sàájú orí mi. Àmín. Àfáà wa apá náà wà ń jókòó. wọ́n ní àwọn bàbá wa pa náà wà ń jòkó Ó ń kálukú wọ́n sì ti dìde. wọ́n ní kí kálukú má ti dìde Wọ́n ní mẹ́sẹ̀gì tí wọ́n fẹ́ fún wa. wọ́n náà ní iṣẹ́ tí wọ́n fẹ́ jẹ́ fún wa Àwa náà sì fẹ́ gbọ́. àwa náà sì fẹ́ gbọ́ Ọlọ́run kó jájọ lálọ. Àmín. Sadaqallahul azim. Ẹ̀dá kò tó rántó lè káwọ́ bára tí àbàtì àdúrà ìyàdúrà náà ti kalẹ̀ púpọ̀ àmì nìkan kápá kókò díẹ̀. Kọ́dà gẹ́gẹ́ bí ìṣe bàbá ti mú káwọ́ káwọ́ àdúrà wọn wá. Ìṣẹ̀lẹ̀ àìsọ̀rọ̀ tó lè káwọ́ bára ẹ̀dá àlàáfíà àlékún dùnú ọba àfihàn bàbá wa. Bàbá wa ìmọ̀ wọlé mọ́tò láti fi ṣe bẹ́ẹ̀ bọ́yá jẹ̀ máa. Bismillahirrahmanirrahim. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. àsìkò tá a wọ ilé àwẹ̀ Ramadan ká má kààrẹ̀ bàbá wa débi sí gẹ́gẹ́ bí ìsìn wọ́n ti dé. Bàbá wa kí ni ìyá 500. Ọlọ́run sàbẹ̀ pẹ̀lú àdúrà àdáṣe ààrí gbogbo àgbà tí bàbá ṣe fún ọlọ́run dákúndẹ́gbà náà gbà. Ramadan bá níbi tó dé ìdákun Ọlọ́run ọlọ́run rẹ̀ fi bì ọ́. Àánú Ọlọ́run ilé pàpá gbogbo wa dọ́kọ̀ bàbá wa lẹ́jẹ́ àgbà owó tí wọ́n náà ti débí wọ́n ní ká tẹ́wọ́ ìjà tẹ́wọ́ fátíà. Ramadan ló ti débi tó dé dákun Ọlọ́run àfọláàánú rẹ̀ fi bì ọ́. Má pa wá sínú ẹ̀. Má fa rẹ̀ sí wa. Ọ̀kan náà àwọn ọmọ kéwú fún àdàbíyà Alhaj Abdulrazak Nímínà Àdúàgbà Abdulrazak Àdúàgbà Nímínà ó ti dàáfà ńláńlá ó lò ṣe wá sí ní àyínà ní àìpẹ́ ọ̀pọ̀ ọjọ́ ọlọ́run mọ́ ẹ̀ dákun ní iye wa yìí kúrò lọ́pọ̀ kan ní iye wa yìí Sheikh Abdulrazak Àdúàgbà Nímínà ọmọ Niger State ọmọ bàbá lómà ní ọlọ́run sọ̀rọ̀ akẹ́fà dákun ní iye wa yìí bá ní ká kéé dáadáa Bismillahirrahmanirrahim. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
ojúmọ̀ tó dalẹ̀ àti ilé kéwù ọlọ́mọdé ọjà lọ́wọ́ sàánú gbogbo wa yìí náà kí àánú rẹ̀ wò wá gbogbo àdúrà tí bàbá ṣe fún wa ní ìsìn jáde àánú ọgbà bàbá wa chairman Ìlọrin Power wọ́n wà láàrin wọn gbogbo wa náà lẹ́ka lọ́wọ́ bàbá mú mi mọ́sí gbá náà bàbá wa lọ mọ́ta àwọn àjòkúlẹ̀ gbogbo wa lápapọ̀ lápapọ̀ ọlọ́run tí ó dùn mọ́ wa dákun ṣe fún wa bàbá wa kírímìyà bàbá wa lágbàjì bàbá wa débísí òun ti gbọ́nà ti jìnnà tóun náà kálukú sì gbé ìlú á sì ń wá wá ní kò sẹ́ni tó ní ẹ̀san lọ́dọ̀ tí máa san fún ìjòkó báyìí irú ìjòkó yìí ni láàyè ṣe káàjà lé sòrò kọ́dà bí èèyàn bá ń lọ tiẹ̀ tó bá jòkó lẹ́kùn sí ní sórí ibú wọn ìjìnà àgbègbè ọlọ́wọ́ sànú ìwọ náà sí ẹ̀dá Suratul Fatiha náà wá kí kámẹ́lẹ́ lọ sí lọ́láfíà ọlọ́run wọlá Suratul Fatiha náà dákun ọlọ́run àmọ́ nǹkan kan pa ara wa àmọ́ bàbá ní kí n wí báyìí pé ọlọ́run lérí àlámàrí ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run jẹ́ máa bá àwọn ọlọ́run pàdé bàbá nípa gbogbo kádàrá wa àwọn tá a jòkó aláìmọ̀kan ni wá ọlọ́run ní nǹkan yé sí yù àmọ́ nǹkan kan para wa àwọn ní ká wí báyìí wọlá Fatiha àtàfẹ́ kéyìí wọ́n ti ṣàdúrà fáwọn ìyá wa wọ́n sì fáwọn náà lérí gbogbo kádàrá wa lérí gbogbo àlámọ̀rí wa gbogbo lílọ bíbọ̀ wa sájà máa pàdé ìyọ́nú rẹ̀ اللهم ارزقنا قدرا جميلا اللهم ارزقنا قدرا جميلا ورزقا واسعا ودعوة مستجابة اللهم وبشرنا بما يتمنى قلوبنا وأنت خير المبشرين ولا حول ولا قوة إلا بالله العلي بعد فرابلي بابا gbadada aba tún gbadada ká tó kí fati aya tara wa do atazim kun lawo ne ja ko kiri wa gbogbo àwọn àfàgbà alájẹ àgbà ìkànnì gbogbo àwọn ọmọ kí wọn àwọn ẹbí wọn àwọn ará wọn ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ lọ́pọ̀ kan ká tó wá kí fati àti wọn lágbára Ọlọ́run bàbá lẹ́tẹ̀ kọ̀ọ̀kan wa á dìlú lọ́ba nù ní bismillahir rahmanir rahim qul huwallahu ahad allahus samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad fati àti wọn ẹ̀tẹ̀ wọ fati àti àwọn ẹ̀tẹ̀ nínú kí wúta gbọ́tàn tafsiri ní lẹ́yìn ìpayà wọn Ọlọ́run wá fi wọ́n láyà balẹ̀ abẹ́ ẹ̀rì máa kù tí ná ààrùn kul law kuntum fi buyutikum lábàlábà lẹ́dínà kò tí bá lé ìmọ̀ lè kọ́tí ìdáàmà dọ́jí ọlọ́run wọ́n kíkọ̀ rí wọn fún wọn ìtúkútẹ̀ ń sá fún ta tó lè wá bá yín lé náà ẹ̀mí ọlọ́run sì bèbè ilé àbálẹ̀ ọlọ́run gbogbo ẹni tí ń bẹ lọ́wọ́ ọ̀pá yàrá ẹ̀kọ́ bá ilé àbálẹ̀ lọ́wọ́ ọ̀dà àbòyó tí ń sọ pé kọ́ ọmọ sùn ní kọ̀mọ́jọ́ tọ́kàn wá lọ lọ rẹ̀ báyìí ọjọ́ sísọ ìdúró ọjọ́ jẹ́ tani olóyún náà wa ọsọ̀tọ̀ọ̀tọ̀ ni ọlọ́run já sọ dáadáa Allahumma ya man بيده تيسير الأمور كلها يسر لنا أمورنا تبقى تقول بحق ايوه ثم السبيل بحق ثم السبيل يسر الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. àwọn bàbá ti pè mí nísìnyí kó tí wọ́n dábì dìde wọ́n lẹ́sẹ̀ láti dábì dìde àfa wa sheikh ayára ní sanna wa lọ́ba dábò ẹ̀dá lọ́ba tí wọ́n sì rè kọ́dà ẹni tí ó sì ṣe tí wọ́n fi sì ṣe mọ́jọ́ tó wọ́n sì ṣe mọ́jà wọn ló sì ṣe gbogbo ọtọ wa sáàmì nítorí ta ìsìn bìtà àtọrọ fáfá wa ọ̀tọ̀ náà níjà wọn ló sì ṣe yóò máa bá wa pẹ̀lú wọn wọ́n tó ṣe wọ́n ládùúgbò àgbà bálàjì àgbà kò ṣe wọ́n ládùúgbò àgbà fún samsung kò ṣe wọ́n ládùúgbò àgbà fún àdàbíyà dákun Ọlọ́run àlékún gbígbàdúrà bá a ṣe fàfà wa ìlú àtà sáàmì náà jágbà sí wọn náà gbà Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar Allahumma salli ala sayyidina Muhammadin